Ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry ní ìlú Ìlọrin. Èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni Florence aya Àjàgbé. Mo fẹ́ kí a mọ̀ wípé lábẹ́ àwọn ètò wa à ń bá àwọn obìnrin sọ̀rọ̀ bí wọ́n ṣe jẹ́ obìnrin rere. À ń dá wọn ní ẹ̀kọ́, à ń gbàdúrà pọ̀, bẹ́ẹ̀ ni a sì ń gbà wọ́n ní ìmọ̀ràn. Àti ní àkókò tí a wà yìí, à ń ṣe ètò fún àwọn opó láti ràn wọ́n lọ́wọ́ láti pa wọ́n lẹ́rìn nínú Kérésìmesì. Ọlọ́run ó pa gbogbo wa lẹ́rìn ní orúkọ Jésù. Lábẹ́ ètò yìí lónìí, kókó tí a sì fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ẹ̀mí ìmoore. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run olóore wa, a dúpẹ́ fún gbogbo ohun tí ẹ ti ṣe lórí ayé wa. A dúpẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ọ̀kan òjọ̀kan ti ń ṣẹlẹ̀. A dúpẹ́ nítorí pé ẹ dá ẹ̀mí wa sí. Ìdí èyí la fi wí pé ẹ̀yin ni olóore wa. Bàbá, ẹ gba ọpẹ́ wa. Jẹ́ bí a ti fẹ́ lọ sínú ẹ̀kọ́ yìí, ẹ ràn wá lọ́wọ́ kí a lè jẹ́ ẹni ìbùkún àti ẹni tí ó ń sọ àti gbogbo etí tó ń gbọ́. Ẹ ṣe wá ní ẹni ìdáláre ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ̀mí ìmoore. Lára ẹni tí a ti fẹ́ kọ́ ẹ̀kọ́ ní wákàtí yìí, òun náà ni obìnrin kan, èyí tí a ó kà nínú Kíní àwọn ọba yìí ní orí 14. Mo fẹ́ ka ẹsẹ̀ 2. Níbẹ̀ ni a ti kọ́ ẹ̀kọ́ náà. Ẹ̀kọ́ yìí sì ṣe pàtàkì fún ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé ó yẹ ká jẹ́ ẹni tó moore gẹ́gẹ́ bí obìnrin rere. Ó sì yẹ kí a kọ́ àwọn ará ilé wa pẹ̀lú láti jẹ́ ẹni tí ó moore. Ní Kíní àwọn ọba yìí ní orí 14, a kà níbẹ̀, mo fẹ́ ka ẹsẹ̀ 2. Jeroboamu sì wí fún aya rẹ̀ pé, dìde, èmi bẹ̀ ọ́, sì pa ara rẹ dà, kí a má bàa lè mọ̀ ọ́ ní aya Jeroboamu, kí o sì lọ sí Sílò. Kíyèsí, níbẹ̀ ni Ahijah wòlíì wà, tí ó sọ fún mi pé èmi ó jọba lórí ènìyàn yìí. Nítorí pé ọ̀rọ̀ tó wà níbẹ̀ ó ṣe kókó, ó sì ṣe pàtàkì. Mo fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a kúkú kà á láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Ìkíní àwọn ọba orí 14. A ó rí ohun tó wà níbẹ̀. Ohun tí mo sì fẹ́ sọ ní èrèfé báyìí nítorí àkókò náà ni wípé Abijah ọmọ Jeroboamu ọba, ó ṣe àìsàn títí dé ojú ikú. A wá gbọ́ wípé Jeroboamu, ìyẹn ọba yìí ní Ísírẹ́lì, ó rán ìyàwó rẹ̀ lọ sí Sílò láti lọ bá wòlíì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahijah. Àgbàlagbà wòlíì ni wòlíì náà. Ó gbó débi wípé ojú rẹ̀ ti fọ́, kò ríran, gẹ́gẹ́ bí Bíbélì ṣe àkàwé rẹ̀. Ojú rẹ̀ ti rí bàìbàì. Wòlíì yìí òun ló sọ fún Jeroboamu wípé yóò jọba lórí Ísírẹ́lì ṣáájú kí Jeroboamu kí ó tó jọba. A gbọ́ wípé ó sì rí bẹ́ẹ̀. Ìdí nìyẹn èyí tí ó fi wá di wípé nígbà tí ó rẹ ọmọ Jeroboamu, ẹni tí a mọ̀ sí Abijah, òun ló fi rán aya rẹ̀ lọ. Àwọn nǹkan tí ó sì rán lọ ṣe náà ni láti lọ wádìí bóyá ọmọ òun yóò gbádùn tàbí báwo ni ọ̀rọ̀ rẹ̀ yóò sì já sí. Àwọn nǹkan 3 òun ló ṣẹlẹ̀. Ọkùnrin yìí sọ fún aya rẹ̀, ìyẹn ọba, ó sọ fún aya rẹ̀, ìyẹn ọkọ rẹ̀, wípé kí ìyàwó òun kí ó paradà. Bí a bá wo Ìkíní àwọn ọba orí 14 ẹsẹ̀ 2 tí mo ti kà fún wa, ó ní kí ìyàwó òun kí ó paradà. Ìyẹn ni wípé àwọn olóyìnbó wá ní ó disgrace ara rẹ̀. Ìyẹn ni pé kò fẹ́ kó mọ̀ wípé ayaba ni. Ó ṣeéṣe kó wọ aṣọ bí ènìyàn kan tí kìí ṣe ayaba. Èkejì, kí ó mú ìṣù àkàrà 10, ìṣù àkàrà wẹ́wẹ́ àti ìgò oyin. Bí a bá wo ẹsẹ̀ 3, ohun tó sọ níbẹ̀ nìyẹn. Kó lọ fi fún wòlíì. Bákan náà, kó lọ wádìí bí yóò ṣe rí fún ọmọ àwọn. A wá gbọ́ wípé nígbà tí Jeroboamu, nígbà tó ń lọ, òun náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ó kó gbogbo ohun tí ọkọ rẹ̀ wípé kó mú. Kí ló fa ìparadà? Ohun tó fa ìparadà ni wípé wọ́n ti di aláìmoore.
mo sọ fún wa lẹ́ẹ̀kan pé wòlíì yìí tó wà ní Sílò òun ló sọ fún Jèróbóámù wípé yóò jọba tó sì jọba náà. Ṣùgbọ́n ní gbogbo àkókò tó wà ní orí oyè títí ó fi di àkókò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, kódà kò rántí wòlíì yìí mọ́. Àfìgbà tí ìṣòro àìsàn ọmọ tún wá dé, nígbà náà ló wá ránṣẹ́ sí ìyàwó rẹ̀ náà sì paradà ó sì lọ. Ṣùgbọ́n ohun tó ṣe ni láàánú ni wípé ohun tó bá lọ ohun mìíràn ló bá pàdé wálé. Ọlọ́run ò ní jẹ́ ká rìn pàdé àgbákò. Nígbà tí wọ́n bá ṣe wá lóore, ẹ jẹ́ ká máa mọ̀ọ́re. Láti ọjọ́ tí Jèróbóámù tó ti jọba kò rántí ènìyàn Ọlọ́run yẹn mọ́. Bẹ́ẹ̀ náà ló máa ń rí fún ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá fẹ́ gba ipò tàbí à ń wá iṣẹ́, bóyá fún àwọn ọmọ wa, bóyá fún àwa pàápàá. Àlùfáà ẹ dákun, mo ní prayer request, mo ní ẹ̀bẹ̀ àdúrà, ẹ bá mi gbàdúrà. Ọmọ mi ń wáṣẹ́, ọmọ mi ń wálé ẹ̀kọ́ gíga, ọmọ mi fẹ́ rèlú òyìnbó, ọmọ mi fẹ́ ṣèdánwò. Ńgbò bá wá ṣe tó yọrí, àwa ní kò yẹ ká sọ fáyé káyé ó gbọ́. Ó ti wá gbàgbé pé ó ti sọ fún òjíṣẹ́ Ọlọ́run tàbí àwọn ènìyàn Ọlọ́run kan wípé ẹ bá mi gbàdúrà. Wọn ò tilẹ̀ ní ṣe ohunkóhun nípa rẹ̀ mọ́. Láti ìgbà tí ọba Jèróbóámù ti di ọba, kò fọ̀rọ̀ lọ wòlíì yìí mọ́. Kò tọ́ lọ láti ilẹ̀ ti dúpẹ́ pé ẹ mà ṣe wọn ọjọ́. Kò gba ìmọ̀ràn ní ọ̀dọ̀ rẹ̀ mọ́, kò tilẹ̀ ya ọ̀nà ọ̀dọ̀ rẹ̀ mọ́ títí ó fi di àkókò yìí. Ó tún wá ń ṣe àwọn nǹkan kan tó burú jáì. Dípò kó tọ̀ Ọlọ́run alààyè lọ, Ọlọ́run tó fi sípò tó rán wòlíì yìí sí wípé yóò jọba tó sì jọba, pátápátá ló kọ Ọlọ́run pàápàá sílẹ̀. Ó wá di aláìmoore, kò ní ẹ̀mí ìmoore sí Ọlọ́run. Ó wá di ọba tí ń kó òrìṣà jọ. Ó di ọba tí ń sin òrìṣà lórí pẹpẹ níbi tí a ti ń fi tùràrí fún ògo Ọlọ́run. Ó sọ ibẹ̀ di ilé òrìṣà. Gbogbo ìwà rẹ̀ ó ti wá kẹ̀yìn sí Ọlọ́run pátápátá. Ìyàwó rẹ̀ náà sì wà níbẹ̀, kò kìlọ̀ fún un. Ìwọ ìyàwó nínú ilé, nígbà tí ọkọ rẹ̀ ń du ipò, nígbà tó ń wí pé èmi ni mo fẹ́ kí wọ́n dìbò fún, ìwọ náà ń sá kiri wòlíì rẹ̀ bàbá orí òkè, gbogbo ẹ̀ ló ń lọ. Ṣùgbọ́n nígbà tó débẹ̀ tán kí lẹ ṣe bẹ́ẹ̀ ò rántí Ọlọ́run mọ́. Ọ̀gọ̀rọ̀ ni ò rántí Ọlọ́run mọ́. Iṣẹ́ ìbọ̀rìṣà àti iṣẹ́ àìbìkítà òun ló wá gba ọkàn arákùnrin yìí, ìyẹn ọba. Ó gbàgbé wòlíì pátápátá. Ṣùgbọ́n nígbà tí ìṣòro tún wá dé, ó wá rántí pé wòlíì kan ń bẹ ní Sílò. Aya rere gbọ́dọ̀ máa gba ọkọ rẹ̀ ní ìmọ̀ràn láti jẹ́ ẹni tí ó mọ oore. Aya rere gbọ́dọ̀ máa sọ òtítọ́ fún ọkọ rẹ̀. Aya rere gbọ́dọ̀ jẹ́ alákìyèsí nínú ilé. Kì í ṣe wípé ní ìgbà tí ó bá le òun ló yẹ kí obìnrin rere kí ó tó rántí wípé Ọlọ́run ń bẹ. Ẹ jẹ́ kí a wá ọ̀nà àbáyọ nígbà tí ó wà àti nígbà tí kò sí. Ìyẹn nígbà tí ogun ń bẹ àti nígbà tí ogun kò tíì dé. Mo gbàdúrà wípé ogunkógun kan kò ní dí ẹnikẹ́ni wa mọ́lé. Ẹ̀mí ìmoore ṣe pàtàkì. Kí ló wá ṣẹlẹ̀ sí obìnrin yìí tó yí ara padà, tó yí ohùn padà, tó wọ aṣọ mìíràn kí wọ́n má bàa mọ̀ wípé ayaba ni, wípé ọ̀rọ̀ ọmọ ló bá lọ, ò bá tọ́ lọ́ba dé lọ. Ǹjẹ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí fún ìwọ àti èmi náà lónìí? Ṣùgbọ́n Ọlọ́run ìmọ́lẹ̀ tí kìí ṣe Ọlọ́run òkùnkùn, kó tó débẹ̀, Ọlọ́run ti fara hàn wòlíì ní Sílò wípé ìyàwó Jèróbóámù ń bọ̀ wá o ní ti ọmọ rẹ̀ tó ṣàìsàn láti wá wádìí lọ́wọ́ rẹ̀. Ìfarahàn tẹ́mi ó sì farahàn ọ́ lórí ọ̀rọ̀ yìí náà ni wípé kíkú ni ọba yìí pàápàá yóò kú, ikú ẹ̀ṣẹ̀. Kíkú ni ọmọ rẹ̀ pàápàá yóò kú. Bí obìnrin yìí bá ti kúrò lọ́dọ̀ rẹ̀, kété tó bá ti ń fẹsẹ̀ wọ ìletò nínú ìlú rẹ̀, wọ́n ó gbọ́ ariwo wípé ọmọ náà ti kú. Kí ló fà á? Nítorí pé wọ́n ti kọ ohùn Ọlọ́run sílẹ̀. Àti sí ìyàlẹ́nu, bí obìnrin yìí ṣe ń tẹsẹ̀ bọ ilé wòlíì yìí ní Sílò, ó ti ronú pé kò kúkú rí iná mọ́, kò lè mọ tí ń lọ. Nítorí náà àwọn tó bá rí òun ò ní lè sọ fún pé aya ọba ni òun. Ó ti yí ara padà. Bọ́pọ̀lọpọ̀ wá ṣe ń yíra padà sí Ọlọ́run nìyẹn. Mo sì mọ̀ wípé bí wọ́n bá yíra padà sí Ọlọ́run, Ọlọ́run náà máa ń yíra padà sí ènìyàn tó bá yíra padà sí. Ṣùgbọ́n tó bá súnmọ́ Ọlọ́run, Ọlọ́run yóò súnmọ́. Ẹ jẹ́ ká fi ẹ̀mí ìmoore hàn. Kó tó débẹ̀ Ọlọ́run ti farahàn wòlíì. Wòlíì sì jíṣẹ́ fún wípé ọkọ rẹ̀ aya Jèróbóámù káàbọ̀ o. Ìyẹn kọ́kọ́ sọ̀kì ẹ̀ ná. Torí èrò ẹ̀ ní pé wọn ò ní dá òun mọ̀. Ó kàn dírẹ́sì bí ènìyàn kan lásán. Káàbọ̀ o, ohun báyìí ni yóò ṣẹlẹ̀ sí ọ.
ohun tó burú jù òun náà ni wípé obìnrin yìí ò lè wúkọ́ mọ́, kò lè sọ̀rọ̀, ó padà sí ìlú rẹ̀. Bó sì ṣe ń fẹsẹ̀ bọ inú ìlú rẹ̀, ó ní ariwo ta wípé ọmọ náà Abijah ó ti kú. Ọlọ́run ó ràn gbogbo wa lọ́wọ́. Ìmoore ṣe pàtàkì. Ẹ jẹ́ ká máa moore. Ẹ jẹ́ ká tiẹ̀ fi wò ó. Nígbà tá à ń dìbò, ẹ máa dìbò, ẹ máa dìbò. Ṣé bẹ́ẹ̀ yóò tiẹ̀ fi kún ìbò pàápàá tí ó fọ́jì ẹ̀ tí ó fi kún? Ṣé báwọn ènìyàn bá jáde dìbò, ṣé wọ́n ò rí fi kún? Ṣùgbọ́n èèyàn mélòó ló rántí àwọn tó dìbò mọ́? Ènìyàn mélòó ló rántí pé aráàlú wà níbì kan, ẹ̀yin ìyàwó wọn náà sì dákẹ́, ẹ ò sì sọ̀rọ̀. Ẹ jẹ́ ká rántí wípé Ọlọ́run ló fi wá sípò. Ẹ jẹ́ ká mọ̀ wípé kò sí ọ̀nà tá a lè gbà padà sí Ọlọ́run. Ọlọ́run mọ̀ ọ́, ó sì mọ̀ mí. Ẹ̀mí ìmoore ṣe pàtàkì. Ará nínú Olúwa, ẹ jẹ́ ká moore. Ẹ jẹ́ ká jẹ́ aya rere. Ẹ jẹ́ ká jẹ́ aládùúrà fún àwọn ọkọ wa. Mark 11:24. Jẹ́ olùbádámọ̀ràn rere fọ́kọ. Jẹ́ alákìyèsí. Jẹ́ aya tó ran ọkọ lọ́wọ́ lọ́nà gbogbo. Ẹ máa sá fún ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ lóró ní ìparí. Iṣẹ́ obìnrin rere ni láti jẹ́ olùrànlọ́wọ́ rere fún ọkọ. Ìyàwó arákùnrin yìí, òun pẹ̀lú ọkọ rẹ̀, wọ́n kẹ̀yìn sí Ọlọ́run nígbà tí ó tó le. Wọ́n wá ń wá Ọlọ́run kiri. Ọ̀rọ̀ wọn sì ti di ogun àbámọ̀. Ọ̀rẹ́ ò ní dogun àbámọ̀. Ibi tó bá ti yẹ ní àtúnṣe, ẹ jẹ́ kí a rán àwọn ọkọ wa létí ní ipò tí wọ́n wà. Olówó ni wọ́n jẹ́, oníṣòwò ni wọ́n. Ẹ jẹ́ ká rán wọn létí láti ṣe rere. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Bí a bá fẹ́ pe nọ́mbà yìí fún ìrànlọ́wọ́ tàbí ìmọ̀ràn, a lè pe nọ́mbà náà 090-3693-2020. Lẹ́ẹ̀kan sí 090-3693-2020. Ọlọ́run ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ká jẹ́ ẹni tó moore ní orúkọ Jésù Olúwa wa. Àmín.